ẹ bá mi kí mo rọ́mọkẹ́ mi Àṣàbí òkú ọdún o òkú ọdún o òkú ọdún o òkú ọdún o. àpáta dé àpáta pààrà ewì dé òní lọ́jọ́ ìbí ọ̀rẹ́ mi jùlọ láwùjọ àwọn abo awo mi ọ̀nìyàn mi ọ̀ní mi arábìnrin mi olóríire ọmọ onílárí onítẹríba oníwà tútù bí àdàbà ó gbayì ó gbẹ̀yẹ níbi ká ṣe bẹ̀ kó dùndùndùn gbogbo ẹ̀dá pátá ní rẹ́rìn-ín sí gbogbo ayé pátá ló ń bá ṣe kì í béèrè pé bòńtẹ́nìkan ṣe jẹ́ onílárí onítẹríba mo rọ́mọkẹ́ mi Àṣàbí rọ̀kíbà olóríire ọmọ ẹlẹ́rìn ẹ̀yẹ ṣẹ́wẹ́lẹ́ àdúmáradán ọmọ Ọ̀yọ́ Aláàfin ọmọ Àjùmọ̀bí òní lọ́dún rẹ mo bọ́ dúpẹ́ orí kádùn o ṣó o mọ̀ wípé ọdọọdún báyìí ní sápó ń rúwé ọdọọdún lèrú wá ń wà àbá ọdúpẹ́ orí kádùn ọdún òní dé kámọ́rọ̀ mọ́bì lórí àtẹ happy birthday to you o Àṣàbí Sapa Stanley Àṣàbí Sadọ́là obìnrin mi olóríire ọmọ ọlọ́jọ́ ìbí ń lọ bíi mẹ́rìndínlógún ẹ̀rù ń ba gbogbo wọn ọmọ Àjùmọ̀bí nìkan lẹ́rù ò bà ọmọ Ọ̀yọ́ Aláàfin ṣó rántí kékeré lọ́mọrin tí ń jogún ọlá lọ́mọrin tí ń papá ọlá yagi ìran Ọ̀yọ́ ló ní ká rìn ká sánpá ìran Ọ̀yọ́ ló ní ká gbẹ́sẹ̀ kó yẹ èèyàn Ọ̀yọ́ láti pé kọ́ lówó gbowó kí wọ́n fòdà tọwọ́ rẹ̀ lẹ̀ kó lè dìjà kó lè dápọn kọ́ba aládé kó lè rí nǹkan jẹ Ọ̀yọ́ ládé wà ìran bàbá tí yóò kówó ra dé rí Ọ̀yọ́ mọ Láàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà tó bá jẹ́ tagbo lẹ́yìn ìwọ lọ́mọ Ìkòyí ẹ̀sọ́ ìwọ lọ́mọ gbélé ọmọ gbẹgbẹgbẹ dùgbòrí òrò gbàwẹ́ gbàgbà gbogbo mọ̀ṣọ́ gbélé Ifá o ọ̀tẹ̀tàn ibì kan là á gbé òkè kan là á lé ní tìsí ọmọ ẹrù ọfà ọmọ àdúrò ogun jó ọmọ àdúrò ogun yọ ọmọ àdúrò ogun mọ́tìdì ọmọ Ìkòyí ẹ̀sọ́ ọmọ àdìlẹ̀ dogun ọdún lẹ́yìn mo dọ́jà mo múṣe dídẹ̀ǹdẹ̀ níwájú ológun nílẹ̀ àdígbáyín làpálàpá Ìkòyí mo dọ́jà mo múṣe díjà kirimu wiriwiri já kálẹ̀ lọ́jà ọlọ́tẹ̀ ìwọ lọmọ sí rontogun gbà rontogun jìgàntọ́dẹ dùgbẹ̀dùgbẹ̀ là ń rùkọ́ aláìgbọràn ọmọ kúnnukún orí àkó ọmọ àkàlàmùdò tí ń bẹ lọ́rùn ó sè. mo rọ́mọkẹ́ o sọdún èyí wàá ṣèmí yìí sí àríyáyá ni ti yá àríyáyọ ni ti yọ iná ní sàyà náà onílé àlejò onílé wọn máa fọyàyà ṣe tiẹ́ ni èèyàn tó bá ní kó mọ́ sàmọ́dún ẹ̀yà kàlà ni ó máa sìnkú wọn ọrùn ó máa wọ gbogbo wọn ní bẹ́ẹ̀ ni tó ru sìmẹ́ǹtì mẹ́fà pọ̀ mọ́mì rẹ̀ kọ́ báàmì rẹ̀ ń kọ́ ṣe jojú wọn ń bẹ lálàáfíà ara àwọn àbúrò rẹ̀ pátápátá ṣé wọ́n ń láta àti jojú ara lé yín máa jẹ́ kó máa yé wọn pé àpátewì ń kí wọn mi ò lólódì ẹnìkọ̀ọ̀kan mo rọ́mọkẹ́ mi Àṣàbí ó kú ọdún o àyún lọ àyún bọ̀ lọ́wọ́ yẹnu bó bá ti ń lọ re ló máa bọ̀ re àwọ̀ tí tòtó bá mú wálé ayé ni tòtó máa mú padà lọ sóde ọ̀run ọmọ aráyé kan ò ní pa láwọ̀dà ṣé bí dídé báyìí láyé ń dánkù ó máa dán dọjọ́ alẹ́ ní lágbára lọ́wọ́ bá mi Èdùmàrè ìwọ máa mẹ́lò ń sóòjà re happy birthday to you and I wish you long life and prosperity àpátẹ́wì lèmi ń jẹ́ tẹ́ ẹ bá fẹ́ kàn sí mi ẹ pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi 081-6960-2775 èmi ti gbéra pa mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí òní bí ojúmọ́ tí mọ́dé dodo ilẹ̀ kílẹ̀.